Hello. Sure, okay. Ejo, àwọn guys tí mo wá sí ìwé àyàwó lánàá, sure. Wọ́n sì wà ní ìtàn wà lánàá. Wọ́n ṣì retain same room tí mo ti wá wọ̀ lánàá. Room 125 náà wà. Tó bá ti gbà báyìí. Okay, thank you. Ológo Yorùbá yóò kọ́ máa ń fọ́ǹgù ọjọ́ kan tí bá pọ̀ bí mi kan máa jẹ́ dànù máa pààyà ẹ̀ dànù máa fọ́ ẹ lórí. Ìyá ẹ̀ ní ọkọ̀. Jẹ́ kó rí òpè o, ìmí àti òsínú ẹgbẹ́ o, iṣẹ́ ìlú pawápọ̀ o, tí bá dé gba yẹ máa fọ́ yẹ lórí. Jaguar, yẹ tí ẹ̀kọ́ mọ̀ sọ, ọmọ ìkéré sí mi. Operation ta lọ last, mi ò gbádùn bá ṣe operate náà yẹn, mi ò gbádùn ẹ̀ rárá. So next one tá a bá fẹ́ lọ yìí, mo fẹ́ kó tight gan, kó tight gan. Ẹ máa tó ṣọlẹ̀, mo ṣe àwọn level kan underground. Anytime tó bá fi máa kọ́ máa fún No respect me. mi. Èmi ní bàbá mi gbẹ́jà wa. Wọlé wá, wọlé wá. Hands up! Everybody. Hands up! Now! Drop your things. Drop your ball. Nice one. Nice one. Drop it. Everybody there. Everybody wọlé ẹ̀kún lẹ́ẹ̀kan náà bí. Everybody fold in one. Ṣé máa wọ́n guys yìí nà? Wọ́n bí lè fún àwọn lè wọlé kọ́ máa ṣe anyhow. Ẹ ti gbàgbé fájá tó bá wọlé tẹ̀ wọ́n á fẹ́ jẹ wẹ̀. Ṣẹlẹ̀ lè mo fẹ́ mú ẹ̀jẹ̀ jẹ́ máa dùn mọ́. Àbíkílẹ̀ rẹ̀. Now, out! Out! Get down! Maurice! Maurice! Ó lè dá mi lójú pé by the time tí mama parí assignment promotion is straight off. Wúwo pẹ̀lú promotion yìí sáà moreover you deserve it. Mo dẹ̀ mọ̀ pé you are the one of detectives and lọ́dọ̀ wa bí báyìí. Alágbẹ̀dẹ rẹ̀ tó wá kọ̀ tó dúró lójú kan tó bẹ̀rẹ̀ sí ní wá lórí kó. Àmì ló ń wá. Àmì lè kọ́kọ́. Promotion. Tó fẹ́ rọ promotion yìí. Wàá dẹ̀ rọ pẹ̀lú agbára tọ́lọ́run ẹ̀ wá rí promotion. Wàá máa gbọ́ bíbí mi. Mo fẹ́ kó wà very very careful. Àwọn guys tó fẹ́ lọ dé pẹ̀lú l'Abuja ẹ̀ àwọn gan smart gan. Sori tó bá ti ṣí débi kan tó bá mọ̀ pé o ti fẹ́ pọ̀ jù fún ẹ pè mí jẹ́ ká jọ fi ọpọlọ kún ọpọlọ mo mọ̀ pé wọn ò lè mú ẹ ṣùgbọ́n díẹ̀. Ó yẹ kó mọ̀ wípé Ọlọ́run náà ló ń bá yàn ṣe ìwọ má worry ó mọ̀ pé mi kí n kọjá ayé mi but I'm very sure pé tá bá ti fi gbọ̀n kan sọ́wọ́ Ọlọ́run máa gbàdúrà wa gbogbo àlàmọ́ challenges tá máa face ní ìṣe wa bọ́ tá bá ti fi ìjà fọlọ́run jà Ọlọ́run á máa tọ́ wa sọ́nà wọ́kọ mi fọkàn balẹ̀ kò ní sí wàhálà kí ló máa jẹ́ kí n bẹ̀rẹ̀ ṣe.
Leo, Martin lọ prepare. Ṣòpó ti travel by himself. Máa fún ẹ lówó àlọ́sọjà. Ṣò ara ìlú ra food stuff sílẹ̀ dáadáa. At least wàá lè bá mi prepare oúnjẹ bẹ́ẹ̀ àbí a week tí bá lè jẹ. Wàá gbé sí inú freezer. Tó bá dẹ̀ ti ṣe sọ́wọ́ máa wọ́ ọmọ ẹ̀ nínú microwave. Àbí báwo? Báwo ni tiẹ̀ rí? Mo mọ̀ pé ó fẹ́ràn oúnjẹ gan. Mo láì fi jà. Serious. Honest. So how you ilé mi gangan mo gbé lọ because mo jẹ́ kó realize pé bachelor ni mi pé mi tí níyàwó rárá nílé but ẹ kọ́ wá ṣe fún mi tí wàá ṣe fún mi ni pé gbogbo àwọn pictures wà lọ́dọ̀ mi nínú ilé tó jẹ́ ti ìyàwó mi bá mi páàkì ẹjọ́ torí Ọlọ́run. No, I just want to understand you well. Ma, go your house, go pack your wife pictures. Talk say you won't carry Losho come house. No, o fẹ́ gbé Losho wálé. Ọmọ one night stand. Kí wọ́n á lọ síbi ẹ̀kọ́ mẹ́ kó gbó picture ìyàwó ẹ̀kọ́ mẹ́. Torí kí ni? Don't forget, alẹ́ lásán ni na, wọ́n sáré get skin ẹ̀ ní ìpele tó yẹn na. Bó ṣe ń ṣe náà ni o fi mọ́ ṣe náà. Kí ni ẹ̀rí máa ń dùn yẹn, má fi mi kọ ọ̀rìn. Ìjọ torí ọlọ́mà mi lọ jọ kí ló lè jẹ. Ìjọba, ọ̀ sọ̀rọ̀. Wáá! Má máa ṣe báyìí. Kí ló bá ń ṣe ẹ? Bàbá jáṣẹ́ nìyẹn. Má máa jáṣẹ́ mọ́. Ọmọ tó ṣẹlẹ̀, má gbàgbẹ́ yẹn. Bàbá yẹn, ọmọ orun kan yẹn náà, máa lè. Olórí mi, máa gbé yẹn wá o. Jẹ́ pàrọ̀ tí mi o. Má wọrí ma. Wọ́n ti sílẹ̀ náà. Kó lè má sùn báyìí. Ó dà tó bàbá yìí. Ìyá gbòòlò la. Olele. Wow. Ilé kékeré tí wọ́n ṣe fún wa lélẹ̀. You have a very lovely place. Thank you. Àbí ṣé o láìkẹ́ rẹ̀? For the shop with married. Marry.
báwo ló ṣe gbà mí gbọ́ báyìí. Because ẹni tó bá ti marry mi lè máa clean báyìí. tó ti tẹ̀ mí tó bá mọ Ọlámìjú wọn dáadáa wàá mọ̀ pé níbi tí mo bá dé mo clean kù mo fẹ́ nǹkan ìdọ̀tí rárá nílé mi. That's good. Jíde jọ torí Ọlọ́run èyí ń jẹ́ ṣó fẹ́ kó bá mi ní má jókòó sí ìwò kan báyìí kò yẹ ayẹyẹ wà nílé ẹ. You forget Wembley Stadium wà bẹ́ẹ̀ Ọlọ́run kò tó máa wọlé wà like ẹ gan. Mo dára bó ṣe ń rẹ́rìn bí. Okay. She makes serious man. She makes. See me suffering with it. Ọmọ tí mo wò yìí kan tó bá ṣe kò ní bad. Ma forget why I ṣe fún. Nígbà tó gbé mi down, tó gbé mi down stage kan. It's like mo wà ní ọ̀run. Ọlọ́run bọ̀ ṣe mi ṣe báyìí. But báwo ni sọ ma ṣe o trust me ni? Serious. Nígbà tí mo ń bá sí fún. Tí mo ń bá sí fún gan ṣe kúrú kẹ́lẹ́ pẹ̀lú mi ni. Ọlọ́run bọ̀ tó bá ní kan tí mo jẹ láàrin mọ́ ni. But ẹ kò bá kọ́ ni. Mo wún dẹ gan ni. Ó wà tó dáwọ́ kò sẹ́sìn. Ìfàtí mo jíjẹ kó tiẹ̀ má lọ change. Ohun ẹ̀ṣẹ̀ ohun agbára mi mo ní ha èmi ìjọ ọkùnrin mẹ́ta. Wọ́n máa ń ṣiṣẹ́ ìyádúpẹ́ ni. Tí bá ti mú ìyádúpẹ́ yóò báyìí mọ̀ pé yes kí ni yẹn máa dúró síbẹ̀ ni. Forget. Ọlọ́run. Olùsí ìgbẹ́jọ́ kò gbọ́ nǹkan kan àtàrí jí ẹ̀gbìn mọ́jọ́ kò gbọ́. Olùsí ìwọ náà ti rí rẹ̀ sí. Ọlọ́run ọba o. Madam, what? Okay. Mo pè láìpẹ́ yìí mo ṣe bàbá yẹn ṣe tán mo lè bọ́ sí kíchìn kìkìtì mo tí kìkìrì mo fi ń jíìsì tẹ̀lé ẹ̀kọ́ yẹn àti kí ló ṣe ọ̀rọ̀ ṣe mo kúrò kíchìn mo wọ bedroom báyìí mo bá gẹ̀ẹ́ tó gbọ̀n kí ló ṣe mo dùn mo wò kí ló ṣe tó gbọ̀n dísàpọ̀ra rẹ̀ pé o ti drug ara ẹ̀ pẹ̀lú cocaine mo ṣe try láti save life ẹ̀ tó o padà kú ni ọmọ yẹn ti kú báyìí ní ìwọ̀n tí mo lè ṣe báyìí ó ti sú mi báyìí. Olóṣó tó gbé lálẹ́ àná òun ọmọ ọlọ́mọ pa sínú ilé ọmọ òun ń jábẹ́ ọmọ ẹlẹ́kùn sínú ilé ẹ̀ ṣé wọ́n mọ́ ni ọmọ tó ń kú yẹn jára bí o sí ni
wọ́n wà lóko tó wọ́n gbọ́n lọ́la. máa gbọ́ kẹ́kọ̀ọ́ sọ fẹ́ máa gbọ́ kẹ́kọ̀ọ́ sọ fẹ́ ìyẹn kọ́ ni izu bí lẹ́yìn bàtà ṣe ló tán ṣé bí mo ti gbé ẹ̀ náà tó wọ́n ṣàlàyé gbogbo ló tó ṣe fún mi mo ṣàlàyé fún ẹ wà máa gbọ́ dọ́kà tó wà very very important. jọ kí ló fẹ́ ṣe láyé sí wọ́n ṣe kí wọ́n fẹ́ ní important wọ́n rí ká wà lọ kí ni wà lọ kò ṣe sọ. ṣé o tún ní sìn ọmọ ẹ tún ti gbé ṣe ẹ̀ ní ó wọnú ilé ó jí mi lówó gbé lọ mo tún wá gbé kò gbé kọ́ mi. ẹwẹ ẹ̀yin náà lẹ fà á náà tó bá gbégbà tó ti bèrè owó lọ́wọ́ yín tẹ́yìn náà bá ti fún ni kò ní gbówó yín sá lọ. ṣọ́rọ̀ ló ń sọ lẹ́nu ẹ̀ dandandandan ṣọ́rọ̀ ló ń sọ yẹn àbí òun tí àgbọ̀n lọ́mọ ẹ̀ máa rán ṣé gbọ́tọ̀ ẹ̀ kò sọ nìyẹn owó ká ní èmi ti fún owó tó yẹ kí n fún kò ní gbé mi lówó ṣé ẹ kó gbé mi lówó rárá ni owó náà bẹ́ẹ̀ tí mi ò fún. anyway ṣé orí ilé tí ọlá mi ṣe yìí olóhùn máa fi ṣe òpin nínú ilé ìgbàkigbà tó bá ti kó ẹsẹ̀ wọnú ilé tí mo fi ojú mi kàn báyìí níṣẹ́ ni máa kọ́ lọ́mọ ọmọ burúkú tí ò bá wúlò tí ẹ bá kọ́rú ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ mi ò gbélé wọ̀. èwo làbọ̀ ọ̀kan lọ́mọ àti ilé ọmọ burúkú fẹ́ kún pàjẹ́ tábà fọwọ́ tún gbọmọ wí a máa tún fi tòsí náà fà mọ́ra ni. ọwọ́ wo ta ni wọ́n ń fà mọ́ra fa ọlá mi mọ́ra tí ẹ bá lọ́mọ burúkú fún kí ni ó pàjẹ́ kò léwọ̀ irú ọmọ bẹ́ẹ̀ lọ́lá mi kò lè change láéláé. ẹ jọ nítorí Ọlọ́run àmọ́ rángẹ́lì tó ń kọjá o ẹ jọ ẹ má sọ̀rọ̀ òdì sọmọ mi ọmọ náà lè tẹ́ ń pè látàwọ̀ tí ò gbé kọlù yìí ṣọmọ tí ò gbé kọ kí làmọ̀ tó ti ṣẹlẹ̀ sí. nǹkan kò ṣẹlẹ̀ sí níṣẹ́ ló ń gbádùn lọ́wọ́ ó ń gbádùn ara ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni mo rò pé tó bá ti ṣe tán tó náwó ọwọ́ ẹ̀ tán ó máa padà wá sílé á padà wá bá mi just like the prodigal son òun náà wá bẹ́ẹ̀ aṣọ rẹ̀ the prodigal daughter àbí but I promise you one thing n tí máa ṣe òní mo ti sọ fún yẹn ọjọ́kọjọ́ ìgbàkigbà tó lámì bá ti dá ẹsẹ̀ wọnú lé tí mo lè fojú mi kàn níṣẹ́ ni máa kọ́ lọ́mọ and that's a fact. ìlú wa nípa wa kọ́ ọmọ lọ́mọ báyìí èwo nípa kọ́ ọmọ lọ́mọ kí ló gbé gan ìlú gan lówó gan tó gbé. wọ́n ṣe àánú mi lórí ọmọ náà máa jẹ́ ń dààmú o má máa jẹ́ ń sunkún lórí ọmọ mi ò ẹlẹ́dàá. ara nǹkan tá à ń sọ náà nìyẹn ìgbà tó ń gbókò ẹ̀rẹ́ sí fíṣpọ̀ndì wẹ́ẹ̀ tí ò ní máa rùn wẹ́ẹ̀ ló tí ò ní máa sọ pé wàhálà mi ti pọ̀ jù I don't like it. wàhálà ogun pọ̀ fún ọ ilé ẹ̀wò kí ni mo ń wọ̀ yìí. mo sọ fún yín ṣáàkiri wọ́n tún fẹ́ gbé òkú èèyàn wá sí fíṣpọ̀ndì dáàdì mi. You tell so far. Yes sir. But can you just tell us what exactly do you know about these cops? ṣe rí actually ilé dáàdì mi níbí báyìí àti àǹtí mi lájọ wá but àwọn òórùn òkú ẹdìẹ tó máa ń pẹ̀lú òkú ẹran tó máa ń jù síbi fíṣpọ̀n tó máa ń fẹ́ rẹ́ǹtì yìí ìyẹn lèmi ṣe trace wáyé pé kò yẹ kó máa wáyé bẹ́ẹ̀ pé ká máa rò pellets fún wọn bó bá ṣe ń bọ̀ ra kan ṣáàrí òkú arábìnrin bíbá yìí so we don't know anything about this cops. ẹ kàn dédé bá tó kọ sílẹ̀. ẹ kàn bá wọn bẹ̀rẹ̀ náà ìyẹn mo ṣe ní kí n pè é pé kẹ́yìn tí máa bọ̀. àwọn wo lè rí bóyá pé wọ́n ń wà wípé fura sí bóyá ọmọ burúkú jàgídíjàgan kan. ọmọ kankan pẹ̀ péré. ìyá ẹ jẹ́ kó sọ̀rọ̀. ìdálẹ̀ ló ti dé ọmọ kankan pẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò yìí tó ti yé àsìmójú obìnrin rí ẹ dákun iṣẹ́ yín ni ẹ wá gbé pọ̀ lọ. but ẹ jọ ẹ̀yin tó kù ẹ jọ ṣé ẹ mọ woman tó wọlé náà. níbo àmọ́ rí o kódà ojú mi ò rí rí. kò sí wàhálà náà ẹ mọ tó máa ṣẹlẹ̀ báyìí you just follow us to the station láti constable. kí ni kọ lọ́ọ̀bì kankan. kò lọ́ọ̀bì kan ìdálẹ̀ ló ti dé àmọ́ kẹ́kẹ́. ẹ má máa bẹ̀rù àwọn ọlọ́pàá. ẹ dákun iṣẹ́ yín ni ẹ gbé kínní. mọ̀rọ̀gọ̀ ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi My only child. Ẹgbẹ́ mi o.
dá mi lójú ìgbà tó dánwò níṣẹ́ ibi ìgbà tí wá. ìgbésẹ̀ olùṣọ́ ìbá má jẹ́ èmi ni mo kí ní ìbá tún ṣẹlẹ̀ sí. gbogbo nǹkan tí mo ní ni mo fi mọ̀ lọ́rùn, mo fowó mi mọ̀, mo fi àsìkò mi mo fi mọ̀. ìwà ló dé tó bá jẹ́ ọkọ̀ ṣoṣo tí mo tún ní tí mo gbójúlé ló ti wà lọ yìí. ṣùgbọ́n ìwọ lọ́rùn, mo mọ̀ pé ìwọ kì í ṣe ìkà o, mo mọ̀ pé ìwọ kì í ṣe ìkà. ẹ pẹ̀lẹ́ madam, ǹjẹ́ ẹ rántí ọjọ́ tẹ́ ẹ wá sọ́dọ̀ mi? ṣùgbọ́n mo rántí nǹkan kan, mi ò fẹ́ sọ nínú ìjọ torí àwọn èèyàn tó wà ń bẹ̀. bí mo ṣe ń gbàdúrà lọ lánàá, amúmirí òkè ìṣòro kan níwájú ọmọ yín. bẹ́ẹ̀ ṣùgbọ́n kí òkè ìṣòro yóò lè di pẹ̀tẹ́lẹ̀, ẹ bá mi sọ fún un kó gbààwẹ̀ 21 days. mo mọ tí mo bí nínú mi, mo mọ orí èèyàn tó jẹ́, mo mọ̀ pé kò ní gba àwẹ̀ yìí, ṣùgbọ́n mo gbà á. olùṣọ́ mo gbà á. gbogbo tẹ́lí kì í ṣe pátápátá nínú àwẹ̀ náà ni mo ṣe. kí ló tún wá dé? kí ló tún wá dé tí ilé ìtura fi tọ́ sí mi? madam, a kò fi ìran mi sí yín, ọmọ yín la fi ìran mi sí, wípé kó gbààwẹ̀ àti àdúrà kí ewu tó wà níwájú òun lè bá rẹ kọjá lọ. kì í ṣèyí náà ní kẹ́ ẹ gbà á, ṣùgbọ́n ó bà ní kò bàjẹ́. ẹ wá sí orí òkè yìí, ẹ wá gbààwẹ̀ àti àdúrà fún ọjọ́ méje. mo gba ọlọ́run gbọ́ pé àṣírí àwọn àṣírí ojú. ọjọ́ wo lẹ ti relaxed? Thursday ni mo ti relaxed. ọ̀dọ̀ ó béèrè owó kan lọ́wọ́ dáàdì ẹ̀ ò fún, ṣùgbọ́n mo promise pé màá fún ní half of it. àti báyẹn ni mo dé ti rí nǹkan tá a kọ̀ wá létà mọ́ ni pé owó kan ti sọnù nínú yàrá bàbá ẹ̀. kí ló dé tẹ́ wá fi dúró tó pẹ́ tó yìí kẹ́ tó fi tán àwọn ọlọ́pàá létí? kíkó kí n ṣe pé wọ́n ṣe ń rìn, ó máa ń lọ bẹ́ẹ̀ bí kò lọ 2 or 3 days. after that ó máa padà wálé, ṣùgbọ́n ilé ìlú kò wá yà mí lẹ́nu. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ, ẹ ló ti máa ń lọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀, so kò kí n ṣe first time ilé. ní gbogbo ìgbà tó ti máa ń lọ bẹ́ẹ̀ yẹn, ìjẹ́ ní idea ibi tó máa lọ sí? no. ǹjẹ́ ẹ mọ ẹnikẹ́ni mọ̀ bí boyfriend bí ọ̀rẹ́ tọ́jọ́ ń ṣe wọléwọlé tẹ́lẹ̀ rò pé ó lè lọ sọ́dọ̀? àfi ọ̀rẹ́ ẹ̀yọ̀kan tí mo mọ̀. kí ni orúkọ rẹ̀? Bímbọ́. ǹjẹ́ ẹ lérò pé ó lè lọ sọ́dọ̀ Bímbọ́ yẹn? ó máa ń lọ torí most of the time náà wọ́n jọ máa ń kúrò ń bí ni. àtìgbà tí ìṣẹ̀lẹ̀ tí wá ṣẹlẹ̀, ǹjẹ́ gbọ́ nǹkan kan látọ̀dọ̀ Bímbọ́? mi ò ti gbọ́ nǹkan kan. ǹjẹ́ ẹ mọ ibi tí Bímbọ́ ń gbé? bẹ́ẹ̀ni. tí ẹ bá mind, máa fẹ́ kẹ́ fún mi ládírẹ́sì mi. nọ́mbà 17 Mabolaje Street, Aguda.
fi ọkàn yín balẹ̀ ẹ̀rì bá mi sọ fún ọ̀nà ìwé náà pé káwọn náà fi ọkàn wọn balẹ̀ kó wà rest assured pé láìpẹ́ láì jìnnà a máa rí ọ̀la mi. lóòótọ́ ni ọlá mi wá sọ́dọ̀ mi láàárọ̀ ní ọjọ́ Thursday ní nǹkan bíi aago 9. in fact ó sọ pé òun àti àwọn òbí òun ní disagreement ló ń ṣe jáde kúrò nílé. báwo ló ṣe wá rìn. ìgbà tó tó bíi aago 3 ọ̀sán ó sọ wípé òun fẹ́ jáde mo ti béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé kò ní pẹ́ dé ṣùgbọ́n sọ wípé òun ò sùn ọ̀dọ̀ mi wípé hòtẹ́ẹ̀ tó máa ń lodge sí ibẹ̀ ló máa sùn lọ́jọ́ náà. ṣó ṣẹ̀ṣẹ̀ máa wá sọ́dọ̀ mi. kò kú ṣe máa wá sọ́dọ̀ mi ṣùgbọ́n kò kí n sùn ọ̀dọ̀ mi o ó máa ń lọ sí báà kan tó bá kúrò níbẹ̀ á ṣe wá lọ sùn hòtẹ́ẹ̀ tó máa ń lodge sí. ṣé o lè fún mi ní orúkọ báà tó máa lọ àti hòtẹ́ẹ̀ tó máa sùn àti àwọn àdírẹ́sì sùn. mo fẹ́ kẹ́ wo àwòrán yìí dáadáa ìjẹ́ ti rí ẹni ìwé. rárá mọ̀ mi ò rójú yìí rí. ó dá yín lójú. bẹ́ẹ̀ ni ẹ wò ó dáadáa ṣé ẹni tó wà mẹ́rin ọjọ́ ìkan lára àwọn tó wá sí nígbà ní ọjọ́ Thursday tó kọjá. ọjọ́ Thursday èmi ni mo wà ní títì lọ́jọ́ Thursday òun mi ò rí fèsì yìí rárá. ẹ jẹ́ sure. Madam, I'm very sure. Àti wípé ẹ̀yin náà mọ̀ pé club ní bí báyìí. Àwọn èèyàn dẹ̀ máa ń pọ̀ lóríṣiríṣi. So a lè dáyàn kan mọ̀ yàtọ̀ sẹ́yàn kan. Ṣé kò sí mà? Ẹ ṣe gan mo dúpẹ́. Ẹ jọ̀ọ́ máníjà yín gan. Wọ́n wà rán wọ́n wà lọ́fíìsì wọn. Ṣé o lè yọjú sí ìyá? Ẹ jẹ́ ní ti. All right. Orúkọ mi ni mo tún láti ṣe sí àgbẹ̀. Àmìgbọ́dà fún ọjọ́ pàtó. Ẹ jọ̀ọ́ mo fẹ́ ronú fún àwọn ìbéèrè wọn. Ẹ ṣe bàbá. Ọmọbìnrin kan wà tí ó ń jẹ́ Ọlámiyì ní ọjọ́ Thursday tó kọjá. Ìwádìí fi yé wa wípé ó wá sí club yìí. Bẹ́ẹ̀ ni ìgbà tó dẹ̀ máa di àárọ̀ Sunday wọ́n fi tó wa létí wípé ọmọbìnrin ti ṣe aláìsí. Ó kú. Ó ti kú. Ìgbà tá a wá ṣe investigation wa a rí wípé club yìí ni wọ́n ti rí ọmọbìnrin yẹn láàyè last ìyẹn ní alẹ́ ọjọ́ Thursday. Alẹ́ ọjọ́ Thursday. Nǹkan tó gbé mi wá síbí báyìí nìyẹn. Má fẹ́ kẹ́ wo àwòrán yìí. Ǹjẹ́ ẹ ṣàkíyèsí ọmọbìnrin bí ẹni pẹ̀lú ọkùnrin tuntun àbí láwùjọ àwọn ọ̀rẹ́ kan? Àǹtí, tí bá sọ fún yín pé mo mẹ́tọ́ wà nínú píkṣọ̀ yìí, ìrọ̀ ni mo pa. Ẹ̀yin náà mọṣẹ́ tí wà níbí báyìí, oríṣiríṣi èèyàn ló ń wá. Ọkùnrin, obìnrin yẹn kúkúrú èèyàn gígùn. Mélòó ni ẹ fẹ́ mọ̀ nínú wọn? Mi ò ní idea, but gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ yìí pé technology ti advance and now sì yọ ọ̀pọ̀lọpọ̀ hòtẹ́ẹ̀lì náà ni wọ́n ń dá ọgbọ́n àti wọlé àti jáde. Tí ẹ bá lọ control room wa, wọ́n á lè assist yín through CCTV. Ẹ ṣe gbìyànjú. Ẹ jọ̀ọ́ tí ẹ bá mind, mo máa need láti rí CCTV footage ní ọjọ́ Thursday through Friday morning. Ẹ lè rí for now because ẹni tí ó wà in charge is around. Maybe you can come tomorrow morning. Ẹ ṣe. Thank you so much. Thank you so much.
bóyá àti ẹ̀ máa lè rí ìyànjú sí gbogbo ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀. try nígbàgbọ́ pé pẹ̀lú gbogbo ìjọ ẹ̀sìn máa rí ọ̀daràn tó pa ẹ̀. in fact mi lè wait láti parí kéèsì kí ọwọ́ mi pe àwọn ọ̀daràn yìí àti ẹ̀ close kéèsì because ojoojúmọ́ ni ESP ń dà mí láàmú lórí. ESP sọ fún mi nígbà wọ́n pé pẹ̀lú ìgbọ́lọ́wọ́ ẹ̀ máa tẹ̀ ṣé tí wọ́n ìbá tẹ̀ gan ló pè tiwa ṣùgbọ́n ara wa drug tí a ń gbà nìyẹn ọmọ tó ṣẹlẹ̀ láàzẹ̀ kí ló fẹ́ jẹ. ọ̀jẹ̀ṣà ọkùnrin tí èmi jẹ́ níbẹ̀ mọ́ ṣé àwọn àfihàn ìwà kí n ti wọ́n pé ìwà ti tráfíkì yẹn ti pọ̀ jù lẹ́nu. fífọ́ sí ọjọ́ máa fẹ́ sí i. Ó máa wo CCTV footage ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ bí báyìí lọ́jọ́ Thursday. But ẹnìkan tí wá láwọ̀ yìí kan bí dídàgbò mẹ́sàn-án àwọ̀. Àti àwọn ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ̀tẹ̀ àbáyé detective ni wá. Àti wá síbí báyìí tẹ́lẹ̀ tí wọ́n ń jà sálàyé fún yín. Ẹ̀yin ni májà ń sọ yìí. Àwa ni ẹ ṣùgbọ́n nípa kéèzì Ọlámi ọmọ sẹ́nitọ̀ ni ṣe pé ọmọ ẹ ti kú wọ́n dẹ̀ sọ pé wá sí ìbà ní last week Thursday sí club ọ̀dọ̀ yín bíbá yẹn a jẹ́ wò pé wọ́n jà ti máa ṣàlàyé fún nípa ti hard drive tí wọ́n lò lọ́jọ́ yẹn mo fẹ́ kárí hard drive yẹn ni. Ok, kò sí problem kankan because májà jẹ́ kí n mọ̀ ẹ́dì wọ́n ti fọ́ọ̀mù kẹ́tọ́ wáyé báyìí gbogbo ẹ̀pátá tó lọ́wọ́ mi báyìí. No. Ẹ fi sílẹ̀ ẹ má wulẹ̀ sọ pé máa ṣó ẹ̀ fún wa ṣé eré bó ṣe wà yẹn wa tabadọ́ fèsì wa a máa kọ́ bí wọ́n ti ń bẹ níbẹ̀ ṣé kẹta a máa farabalẹ̀ wo fínífíní láti mọ àwọn tó wá lọ́jọ́ yẹn àti àwọn tí kò wá tabalẹ̀ ti kọ́ bí ẹ̀sán a máa return ẹ̀ fún yín padà. Thank you, God bless you. Ẹ ṣe gbà. Wọ́n ti wá gbà láàrin ìgbà ta ló lè dé èmi nìkan ni ọ́fíìsà tó wà sáìsì ní kéèsì that's not possible. Ẹjọ́ tí máa ń gbọ́ yín yé ṣé ẹ lè júwe ẹni yẹn fún interest you ti understand yín talẹ́ni tó ní dot láti wá gba hard drive lọ lórí case tá a ṣe investigate lọ́wọ́ that's not possible. Ẹjọ́ ṣé ẹ lè fún mi ní description ẹ̀ nìyẹn. Mi ò dámọ̀ dáadáa wọ́n tí mo kàn lè sọ tí mo lè fi dẹ́ni yẹn mọ̀ ní pé ẹni yẹn fọ́ lójú ọ̀tún ẹni yẹn ó ga ó lè ti di glass. Ó fọ́ lójú ó lọ sunshade ó lè ga kò sí ẹni tó ní irú description ẹ̀ ní ọ́fíìsì ó dá mi lójú pé ẹni tó wà yìí kò ń ṣe àkọ́wá ló ti bá kò dẹ̀ tún kí ń ṣe ọlọ́pàá pẹ̀lú wọ́n ti wá fi owó àlùkò yìí wọ́n ti wá fi gba evidence náà wọ̀nyí. But ẹni yẹn fáìdì káàdì ọ̀hún mi tí mo tẹ̀ rí bá ọlọ́pàá ni. Kódà ẹ jọ ṣé ẹ lè jẹ́ kí n rí CCTV footage ẹni yẹn. Mistake ta sẹ́ni wà á ti gbọ́dọ̀. Anytime tí anybody bá come lórí kéèsì yìí tó bá wá sí bíbá yìí lójú ẹgbẹ́ mi èsì àbíṣẹ́ tí wọ́n ṣọ̀rọ̀ ìṣe 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 kẹ́lí náà. Auntie. Manager, ẹ ká sọ. How far is that? Mi ò tí ì gbà wọ́n lè yọ̀kan tí wọ́n láàárọ̀ tó ti parọ́ wípé ọlọ́run tó ti wá gbà. Ibi báyìí, wọ́n dẹ́ sẹ́yìn lẹ́nu wa. Mi ò rán ẹnikẹ́ni wá àti pé ṣébi ni wọ́n yàn sí ìdí kéèsì so mi ò rí reason pé ọ̀pá máa fi wá àti wípé mo ń fún ọkọ máa lọ jẹ kọ́ èèyàn kan wà tí ò fẹ́ ká lójú tó kéèsì. Àǹtí, ṣé kí n sọ true fún báyìí? Ó ti sú èmi o. Kò sí ṣíṣe kò sáà ṣe
a máa tẹ̀síwájú nínú ìwádìí wa ni àwọn nǹkan kan lèmi fẹ́ kẹ́ ṣe fèmí láti ran ìwádìí tí mi ṣe rí àwòrán olóògbé ni máa fẹ́ kẹ́ bá mi pé gbogbo àwọn staffs pátápátá àtẹ̀yí tó wà ní duty àtẹ̀yí tó sì ní duty ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ kí ẹ bá mi fi àwòrán ìran tó bá rí ohunkóhun àbí nǹkan kan tó lè link ẹni yìí mọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ Thursday. ẹ dákun ẹ mọ̀ bínú sẹ́yìn ilé ẹ̀ sọ mú mọ́ àmúmọ̀ wọn ṣe bí ní ọjọ́ Àlàmísì mo rí wọn tí òjò ọlọ́kọ̀ tó gbé wọn wá. ẹ fẹ́ bá jáde gáràjì gbà mí ẹ̀yẹ kan pé nọ́mbà tí mo fún yín àwọn kọjá bí ọ̀nà lórí ẹ̀wọ̀n mi ló ta sí dírí dẹ̀ ẹ̀rọra ẹ̀wọ̀n ọlọ́wọ́ jì ẹ̀ta. Take care. Kódà mo fẹ́ràn aṣọ tán wọ̀ wọ́n á ní kẹ́nìkan dọ́gbọ́n bá mi yà wọ́n. mi bẹ́ẹ̀ ń tẹ̀ wá ni. bẹ́ẹ̀ni ṣé mọ́tò tẹ̀sán pé ojú ọkọ̀ lọ́jọ́. bẹ́ẹ̀ ni ojú ọlọ́kọ̀ ni. ọmọ ní láti kọ́ bí ẹ mú mọ̀ ìjọba yín lẹ́nu sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ bá ti dé gáràjì Owódé ẹ̀yẹn sálẹ̀ ń béèrè ojú ọlọ́kọ̀ ọdún ni kì í sáìmù fọlọ́kọ̀ gbogbo èèyàn lọ́mọ. tí bá ti dé gáràjì Owódé bẹ́ẹ̀ ojú ọlọ́kọ̀ bẹ́ẹ̀ ẹ ṣe kàn wọ́n pẹ́ àmọ́ àǹtí ẹ má bínú ẹ máa ní láti transfer picture sí i. sí n tó bá mi kẹ́nà kí la mú ayé kí la mú lọ. láì ní tàbí ṣùgbọ́n ẹnìkan wà tó ń tell me lórí kẹ́sì. I am very, very sure of that because I can't seem to understand. Kí n tó débẹ̀ yẹn lẹ́ni, wọ́n ní èèyàn kan ti pretend bí ọlọ́pàá ó ti wá gba driving lọ. Ọlọ́pàá? Yeah, ó yà mí lẹ́nu because mi ò rí èèyàn kankan lọ síbẹ̀. But mo tún béèrè lọ́wọ́ bọ́ yẹn pé ṣé nǹkan tó ń sọ dá lójú? Ó ní of course wọ́n pé in fact ẹni yẹn tún mú ID card ó fi ID card ẹ̀ hàn pé he is a police officer. Ó tún fún mi ní description ẹni yẹn ó lẹ́ni yẹn ga ojú kan ń dùn ó dé fìlà ó wọ sunshade. mo dẹ̀ ronú títí mi ò rò pé ẹni tó wí bẹ́ẹ̀ yẹn ó wà ní department wa mi ò understand ọ̀rọ̀ I'm very sure pé ẹni tó pa ọmọ yìí ó ń tẹ̀lé mi kiri ó fẹ́ kí ọ̀rọ̀ nǹkan fẹ́ kó lójú tù. Máa gbọ́ kó má jẹ́ pé àwọn political opponents máa yẹn náà ṣe wò bá wọn ṣe. Oh no because mo rántí gbogbo ìgbà tí mo interview gbogbo àwọn political opponents dádì ọmọ yẹn gan kò sí èyí tó sọ kọ́kọ́ tó jọ mọ́ ọ̀rọ̀ ọmọ yẹn they were all neutral for how long mo fẹ́ fi ṣe léyìí but thank God ọpẹ́lọpẹ́ Ọlọ́run because luckily for me today bí mo ṣe ń jáde kúrò nínú hotel yẹn ni manager wọn wọlé so mo dẹ̀ mú picture Ọlámídà ni pé kó gbà kó fi hàn àwọn staffs ẹ̀ tó kù pé tó bá tiẹ̀ ní anything tí ìkànnì wọn rí lọ́jọ́ yẹn tó ìrántí pé bóyá orí pẹ̀lẹ́ yàn ni o ọ̀kan tó bá ṣàmọ́ anything around her kan jẹ́ kí n gbọ́ luckily for me there was a lady tó wà ní ẹgbẹ́ manager bí ó ṣe rí picture yẹn báyìí ló ní ṣé girl yìí òun rántí ẹ̀ dáadáa pé that same day that particular Thursday tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ òun rí there is a particular man tó gbé wá bẹ̀ yẹn tó wá drop ẹ̀ ojú ọlọ́kọ̀ yeah one popular man pé òun ló wá jọ bẹ̀ pé nǹkan tó really jẹ́ kí ojú attention sí ọ̀dọ̀ ẹ̀ ní aṣọ tó wọ̀ pé òun like style tó wọ̀ so òun wá sún mọ́ òun sọ fún pé àǹtí mo like style yìí o ẹ jẹ́ ká jọ ya photo ni wọ́n fi jọ ya picture so ó fi picture yẹn hàn mo ti sì gbà sí orí fóònù mi so mo wá béèrè lọ́wọ́ ẹ pé this particular man how do I get to him ó ní he's a particular man pé tí n bá ti dé Owódé garage kí n sọ fún anybody tí bá ti bá mi pé mo ń béèrè ojú ọlọ́kọ̀ that is so popular so first thing tomorrow morning mo máa dé Owódé garage mo need láti fọ wá wọ́n máa ń lé mi. ṣẹlẹ̀ tó bá dé Owódé yẹn ṣiṣẹ́ lórí dada ṣùgbọ́n. I think I have to ó dá mi lójú pé by the time tí n bá bá máa yẹn sọ̀rọ̀ tí n bá interrogate ẹ̀ so nǹkan kan máa jáde àbí I'm very sure gbogbo bóyá pé wọ́n máa ní conversation bí a phone conversation or something there has to be something máa yẹn ni the only hope tí mo ní sìn lórí kẹ́sì. mo fẹ́ sọ fún ọ pé wàá ṣe sùúrù fún máa yẹn ni o because of pé àwọn ọmọ garage
táwọn tó pọ̀ nínú ṣùkẹ́tẹ̀ wọ́n ti máa fẹ́ ṣùkọ́ lórí ọjọ́ tó kún sọ̀rọ̀ tó sùúrù fún kò lè bá get kan tó fẹ́. Of course, definitely. But normally we're in arrest station, mo lọ surface ni, but I need láti ṣe. I'm just gonna go there like a neutral person, pass over one of them. Fine. If tó bá need be fún mi láti be àkàntì pé òkè fún ní nǹkan kó lè sọ̀rọ̀, in mind, I just have to talk. Kí ló kúrò kọ́ máa yìí lọ? Ojú ọlọ́kọ̀. Ó sọ pé popular gan ni. ẹ ti bí yọ̀bà ń dà fún yín kò tí ì pẹ́ rárá ṣé bí jẹ́jẹ́ wa lajú kò ń fara ń dà ẹ̀ẹ̀kan náà kàn gbọ́ gbìí tágbọ́n náà ni lèmi bá sáré dìde ní gbogbo wa bá sáré bọ̀ gìrìgìrì nígbà tá a débi a rí pé mọ́tò ní ọ́lá ásídẹ́ǹtì nígbà tá a wọnú rẹ̀ àti rókù èèyàn. Àdìgún ó ní problem. ìwọ gan ló ní làákàyè tó mọ̀ pé òkú yìí nǹkan méjì ni ọ̀dàlẹ̀ sádùúgbò yìí àkọ́kọ́ jọ òun ni ọ̀dàlẹ̀ ẹ̀ẹ̀kejì gbogbo ọlọ́pàá ní ọ̀fẹ́ kó wa tán ládùúgbò yìí. mo check driver yẹn mo rí pé ó ti give up ló jẹ́ kí n pè yín lórí fóònù tẹ́ fi ń bọ̀. ẹni sùúrù ẹ má jẹ́ kó dayọ̀. Yes ma. But officer. èmi ò ti tẹ wọn rí àsìkò tó December láti wà rí ẹ tó bá lu ẹ̀wọ̀n lẹ December ní àkọlọ ilé ọdún ni. irú accident yóò yẹ kó lè pa wá yìí bọ̀ ọ́ láti jẹ́ pé shock ló pa. You're right, ó tọ́ ló sọ àmọ́ ìwé nǹkan tá à ń fojú ara wa rí ń bì báyìí èmi ò rí pé irú accident yìí ó lè la ẹ̀mí lọ. pé anybody lè kú it's shock. Shock. Yeah, you're right, shock lè pààyàn àmọ́ ẹni tẹ́mi wò ń bẹ̀yẹn shock kọ́ ló pa because obviously èèyàn tó ní shock kò lè máa yọ fóòmù lẹ́nu. Phone? Yes. I think this is a murder. That means there's something hidden. Yeah. Something is fishy. Ejo, please, officer. Sure. Hello there. Alpha. Wo. Kò fà kankan o. Mi ò rí màá yẹn o. Okó ẹ̀ la bá ń bẹ̀. Ó ti kú. Ó ti give up. Ṣé bí wọ́n pè mí ni pé accident kan wà níbí kan. Ìgbà tá dé má débẹ̀. Òun la bá ń bẹ̀ ó dẹ̀ ti dòkú. But ṣé o dẹ̀ rò pé accident yẹn rí ìṣá? Nǹkan tí mo rí kò tó kó kú. I think something is fishing. Yes. Because kò tó nǹkan tó máa pa. Yeah, ó tún wá ń yọ fóòmù lẹ́nu. Phone? Oh. Definitely. Wọ́n ti poison ẹ̀ kí accident yẹn tó ṣẹlẹ̀. Okay, kí wá ní next step báyìí? Kí ló fẹ́ ṣe báyìí? Kò sí ṣíṣe kò sáì ṣe mo máa pe state hospital sí kán wá gbé wọ́n ṣe autopsy fún nǹkan clear mọ́tò ẹ̀. Máa rò tó bá dalẹ̀ tó bá dé ṣùgbọ́n. Okay. All right. Ṣé o? Ṣé? Ọ̀fà àdìmí ẹnikẹ́ni. Ó ti dé bẹ́ẹ̀, ó rí pé gáà ẹ̀ ti kú. Tó túmọ̀ sí pé kò sí any clue lórí case ẹ̀ mọ́. Kò sí nǹkan kan mọ́, kò sí clue kankan fún lórí ẹ̀ mọ́, lẹ́yìn pé kó drop case ẹ̀ ló kù wá. Kò sí evidence kankan mọ́. Serious. Wow. That's good. Congratulations. I'm sure má jẹ́ ń tàn ẹ́ o. Ọkàn mi ṣe wà lẹ́nu. Tẹ́lẹ̀ báyìí lọ́kàn mi wà. Why? Mo rò pé ó possible kí mo sọ ní kankan lórí case. Bẹ̀rẹ̀ wọ́n mí ni. Kò sí kankan mọ́. Irú omi ẹ̀ tó ń jó lórí omi. Èmi ló ní irú ẹ̀ tí mò ń lùlù fún nísàlẹ̀ odò. Ó yẹ kó yí ẹ̀. Tábà ní kó má jó mọ́ kò ní jó mọ́. Ẹ kò trust me man. Ó nílù. Tó tọ̀ náà. Ayọ̀ ọ̀gá ni. Ṣé wàá gbèmí rẹ̀? Honorable, mo máa wọn tó wà nídìí ọ̀rọ̀ yìí. Àwọn olóṣèlú ni.
àwọn olóṣèlú pa yín lọ́mọ irọ́ náà dẹ̀ ń pa yín lẹ́ máa débẹ̀ irọ́ náà ń pa ṣó possible kó wá pa yín lọ́mọ kí ló dé kí lẹ gbà lọ́wọ́ wọn. mo mẹ́ tó wà ní ọ̀rọ̀ yìí ẹ ti dá mi ẹ má wọrí ẹ má gbúrò gbọ́ ẹ má gbé má wọrí o ṣẹ́ gbọ́ ẹ̀yin lẹ́ máa débẹ̀ tó bá gbà la máa fún ẹ̀yin lẹ́ máa débẹ̀. Detective pẹ̀lẹ́ alpha mo ti rò pé bóyá ń ṣe lè máa pè mí pé kí n máa bọ̀ ní station kí n fún mi ní report. Rárá sá torí ẹ̀ náà ṣe gbé mi wá pé ká má stress. ṣé ká tẹ̀ sọ. mo kàn ní kí n wá briefly. Sá a rí wípé gbogbo ìgbìyànjú wa láti solve kéèsì yìí pàbó ló ń já sí gbogbo àwọn evidence tá à ń rí gbogbo ẹ̀ náà ń halter gbogbo bá ṣe ń mu ló ń bọ́ bá ṣe ń mu ló ń bọ́ a wá rí wípé àwọn alágbára kan wà níbì kan tí wọn ò fẹ́ kí kéèsì kò níyànjú a lè ti gbìyànjú best wa lórí kéèsì gan ìyẹn ló jẹ́ kí èmi àti ọ̀gá wa ká pinnu láti sọ fún yín wípé tí ẹ bá níbínú kí ẹ fún wa láṣẹ láti close case file yìí officially ká lè bẹ̀rẹ̀ investigation wa on the ground ìyẹn máa fi room sílẹ̀ fún wa láti ṣiṣẹ́ wa bí iṣẹ́ tí ò ní sí ẹni tó máa alter evidence wa. See, ẹ má ṣiṣẹ́ on the ground. No! I'm talking about my only daughter, my only child. Má ṣe báyìí náà. Ẹ mọ̀ tún mọ̀ nǹkan tí mò ń sọ ni. Listen, kí n tó agree pé o máa take over kéèsì mo ti gbọ́ wípé series of such ló ti unravel. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Kí ló dé? Odidi ọmọ ṣe máa lọ. Èmi kọ́ ni mo sọ pé mo fẹ́ bọ́ sípò yìí náà. Àwọn kan náà ni mo pójú òṣùwọ̀n kí n máa bọ̀. Wọ́n ṣe fẹ́ àfọmọdá mi lóró. Ṣé ọmọ náà fi máa lé mi padà? Pé kí n má ṣòṣèlú ni. And you not telling me you have to go underground. What if you go overground? What happens? Sir, Sherry, báwo ṣe ń dún yìí ló ṣe ń dún àwa náà. In fact, èmi as a person mo ti take case personal because even our cases tó wà difficult jù lè gbọ́. Mo ń sọ̀rọ̀ ẹ̀ not to say this. So, but it's just so unfortunate pé gbogbo ibi tá a rò pé a máa ti rí ọ̀rọ̀ ìyànjú gbogbo ibẹ̀ ló ń dí mọ́ wa lọ́wọ́. In fact, láàárín àwa gan-an a feel pé wọ́n ti penetrate àárín wa. Torí ẹ̀ la ṣe fẹ́ kẹ́ fún wa ní go ahead láti close case yìí. So, àwa ìwọ̀nba tá a wà nídìí a máa lè ṣiṣẹ́ wa on the ground kò sẹ́ni tó máa mọ̀ wípé anything ṣì ṣẹlẹ̀ wọ́n máa lè mójú kúrò lára ẹ̀. Ṣé ẹ̀rẹ̀ sọ pé ó máa work out? Of course, ó máa work. From experience, ó máa work. Honorable, ẹ ní sùúrù. Ẹ láti sunkún mọ́ náà. Ẹ jẹ́ ká ní sùúrù. Ṣé gbọ́? Ẹ ní sùúrù sá. Àwọn ọmọdé ń kọ́. Ṣé lè lè dùn sí? No problem. Ẹ jọ jẹ́ ìdí sí sá. Ẹ ṣe ní sùúrù. Ẹ ní sùúrù. Ẹ ní sùúrù. Ẹlẹ́ madam. Ṣé pé mi ni bí ọmọ mi bọ́? Madam, ẹ wò ẹ gbìyànjú kí ẹ gbé kúrò lára o. Gbogbo ọlá mọ̀ wípé ikú ọlá dùn yín. Kò sẹ́ni tí kú ẹ ò dùn. Àmọ́ kí la fẹ́ bọ́ lọ́wọ́n ọba fà? Ọlọ́run ló ń fún ni. Bẹ́ẹ̀ òun ló ń gbà á. Àmọ́ ìlérí kan òun lèmi fẹ́ ṣe fún yín. Bí gbogbo ẹnikẹ́ni tó bá lọ́wọ́ ní kú ọlá mi, ọkùnrin ni obìnrin ni, ibikíbi tí wọ́n bá wà, bó ti lè wù kán pọ̀ tó gbogbo wọn lọ́wọ́ ìjọba máa tẹ̀. Ó dá mi lójú ni. Àmọ́ nǹkan ẹyọ kan ni mo fẹ́ látọ̀dọ̀ yín. Mo dẹ̀ fẹ́ kí ẹ bá mi bá honorable sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká close case file officially. So àwọn èèyàn máa mójú kúrò lára kẹsì. Àwa lè ráyè ṣiṣẹ́ wa ní underground tí ọwọ́ máa fi tẹ àwọn ọ̀daràn. Ẹ jọ̀ọ́ ma, ẹ jọ̀ọ́. Ọlámídé, Àṣàkẹ́ mi.
Madam, kí ni tí mo gbé ilé ìtẹ̀ ṣe pé ẹ ní gbogbo ilé ìjọ ẹ mú kòkòrò ìbẹ̀ ṣe ti bọ́ ọlọ́run bá máa rẹ̀ yín lẹ́kùn. Madam, jewelry tó wà ní ọrùn Ọlámi, this particular chain, ẹ jọ̀ọ́, báwo ló ṣe gẹ̀tẹ̀? Bàbá ẹ̀ ló gbára bọ́ láti Dubai. Àtìgbà tí mo dé tí fi sọmọ mi lọ́rùn kò bọ̀ rí. Ó dọ̀bí tó wà bẹ̀yẹn Ọlámídé Williams ni. Ọkọ mi jíjí ṣe fún ni. Kò bọ̀ rí. Ó fi wẹ̀. Ó fi sùn. Madam, it's okay. Ẹ jọ̀ọ́ mà, tí ẹ bá wà yín, ṣé mo lè get picture tí Ọlámi yà pẹ̀lú chain lọ́rùn? Gbogbo pictures ẹ pátápátá. Iṣẹ́ ni wà lórí. Ẹ jọ̀ọ́ mo máa like, mo máa jọ ẹ fún mi ní photo, please. Okay? Ẹ jọ̀ọ́, please ma. Kò sí wàhálà. Hello. Hello there. Níbo ló wà? Mo sọ fún ẹ pé mo fẹ́ sáré dé ọ̀dọ̀ àti ṣáyẹn. Àti pé ṣíkèsí ọ̀rọ̀ chain yẹn lọ wá lọ sí ọ̀dọ̀ Sade báyìí. Nípa ẹ̀ náà ni mo sọ fún ẹ pé mo láìkí. Dàrú ẹ̀ bá o kí ló ń ṣe tó láìka àti báyìí ókè mi láìka ọ̀rọ̀ chain yẹn rárá máa padà bọ̀ wá sílé sínsínsínsín. Ìwọ náà ló máa sọ fún mi pé o ò mọ nǹkan kan nípa ìṣọ́ àwọn ọ̀rẹ́. Ó dẹ̀ mọ̀ pé mi náà mi kì í lè ṣe jẹ́ ìfọ̀sí. Ó mú love ju ẹrù. So mo fẹ́ kánjú rẹ̀ nígbà tí màá fi mi. Ṣé mi náà lè ra tèmi tó? Mo lè promise ẹ pé tí bá ra dandan mo máa láìkí. Àdìkò má rà á. What are you saying? A máa sọ yẹn later. Mo wà lórí àìmọ̀ ṣe ti bọ́. Bye. Ó dàbọ̀. Bye bye. See you later. Love you. Bye bye. Mosu. Jeez. Hey, Juwon. Sade. Wọ́n dọ̀dọ̀ ẹ̀ ooo. Tó bá débẹ̀ wàhálà ni o ṣiṣẹ́ ẹ̀kọ́ lé ilé. Lè má ti pa fóònù. Ṣé wà náà ti dé báyìí? Ṣé àti mi ò ti tú báyìí? Kí ló tó kù? Ọmọ yẹ kí n pọ̀ ìyàwó mi. Ṣé tí mo yí pé bọ́tà kì í ṣe oúnjẹ ọ̀bọ? Kò sí tí mo fẹ́ fi ṣe. You know, I love natural things. Jewelries, àwọn makeup whatsoever yẹn mi ò fi bẹ́ẹ̀ so mi ní kọ́ mo ní change. Sister Shade, ẹ ṣọ́ọ̀ṣì. Torí ẹ̀gbọ́n yín fúnra rẹ̀, òun ló sọ fún mi wípé ẹ̀yin lẹ́yìn chain tí mo ń sọ. In fact, jewelry tí mo ń sọ. There is a particular initial tó wà lára ẹ̀. OW. Mo dẹ̀ sọ fún mi ní initial àti Shade kì í ṣe OW. Ó ní ti fi ń sìn yẹn. Mo dẹ̀ dákẹ́. Ṣùgbọ́n àwọn òpó ti tóbi ọjọ́ mẹ́ta sí jewelry yẹn ti wà lọ́dọ̀ wa. Ẹ̀ẹ́dẹ̀ pé ní béèrè má pa. Bóyá ẹ̀yin gan fúnra yín rántí ibi tẹ́ gbàgbé ẹ̀ sí. Ó jẹ́ kí wọ́n fi tó yín létí pé ọ̀dọ̀ wa ni jewelry yín wà o. Èmi Fọláṣadé. Even initial name ọkọ mi gan kì í ṣe OW whatsoever. Ṣé ti èmi kọ́ mo ní? Probably ẹ̀gbọ́n kan pull legs ni èmi. No, I'm not into it. All right. No problem. Since it's late for you. Bóyá mix it up ni. Ẹ jẹ́ kí n ti tira máa lọ bí ṣé kò dẹ̀ sí problem cause I really lọ́sàn-án báyìí. No, kò sí any problem. Mo kàn ní kí n wá sọ́dọ̀ yín kí n wá sọ fún mi.
ẹ lè ti gbàgbé ibi tí ẹ̀dàgbé jẹ́ ìyìn sí ìpínlẹ̀ ọmọ ìṣẹ́ni fún wa. àbúrò nìkan mo ní. ẹ lè jókòó ẹ wá wọlé kí yẹn tó tẹ̀ yín náà. ẹ mo jẹ́ kí mo ti rí last. ẹ wo yọkọ mi ẹ tó bá di weekend àwa ṣe ni ẹ jẹ́ máa lọ báyìí. ẹ ṣọ. ẹ jẹ́ máa lọ. àmọ́ kan ní kí wọ́n sọ fún ìjọba ẹ̀jẹ̀ mi dání lọ tí ó bá ṣe wípé ó wà lọ́wọ́ ẹ̀ pẹ̀lú mo ń gba tíwájú lé yín kọjá mọ́ kọ̀ọ̀kan kí kúkú yà fi sọ wípé àṣẹ wá fẹ́ fi ṣé mi yín lẹ́ẹ̀fún wa ni torí èmi láìkí ẹ̀ mi fẹ́ máa lò ó. ẹ kẹ́ tí mo fẹ́ fún mi dùn ó ń ṣeré rẹ̀ ìjọ ìkúlì yàn lẹ̀. bóyá kò fẹ́ fún mi níṣẹ́ lẹ́yìn. ẹ ṣe mo dúpẹ́ o. ìyàwó mi ẹ wo weekend kẹ́lá mi sí ẹ̀ fún aláròpọ̀ ẹ̀ sílẹ̀ nígbà àjọ ẹ̀ má wo jẹ́ nǹkan kan. àláyé wọ́n ní o. Jésù Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Àṣẹ ti bàbá. Mímọ́. Ti ọmọ. Mímọ́. Ti Ọlọ́run mímọ́. Mímọ́. Àmín àmín ní orúkọ Jésù. Jésù Olúwa wa. Àmín. Ẹ pẹ̀lẹ́ madam, ogun tó ti ṣẹ́ ò ní gbérí mọ́. Ọlọ́run á ti gbọ́ àdúrà yín. Ogun tó ti ṣẹ́ ò tún gbérí mọ́. Àmín ní orúkọ Jésù. Ẹ wàá mú ìmọ́lẹ̀ yẹn wá. Ẹ pẹ̀lẹ́. Á wàá tan ìmọ́lẹ̀ yìí. Mo gbàgbọ́ pé kí ìmọ́lẹ̀ yìí ó tó jó tán, àṣírí àwọn aṣebí ó ti tú. Ẹ wàá mú òróró yìí. Ẹ máa fi síwájú orí ní àárọ̀ àti lálẹ́. Mo gba Ọlọ́run gbọ́ pé àṣírí òkùnkùn nínú ilé wọn níbò. Àmín Jésù. Ẹ pẹ̀lẹ́. Ọlọ́run ó gba àdúrà yín. Àmín Jésù. Àdúrà yín ó gbà. Kí ló fẹ́ kí n understand? Máa gbọ́ ìyàwó ṣùgbọ́n má jẹ́ kí ara ṣiṣẹ́ ọjọ́ kan bà ìgbéyàwó ọjọ́ pípẹ́ jẹ́ jọ́ tó yọ Ọlọ́run ṣàánú mi náà. Kí ni nǹkan tó tún fẹ́ kí n ṣe? Dá mi lóhùn Ọlájúmọ̀. Kí ni nǹkan gangan tó tún fẹ́ kí n ṣe? Abẹ́ ti gé ọmọ lọ́wọ́, ọmọ sọ abẹ́lẹ̀, abẹ́ ti ṣe ohun tó máa ṣe. Ìwọ mo fi mílẹ̀ kí n máa lọ, mi ì ṣàtú ẹ láṣìírí, mo bò ẹ láṣìírí. Ṣé bí mo ṣe ń wò yìí, mò ń wò ẹ níwò apààyàn. Bẹ́ẹ̀ ni apààyàn ní ẹ̀ Ọlájúmọ̀, mi ò lè bá apààyàn gbélé. Torí èmi fún ara mi gan, mo lè sùn lóru kó gà mí lọ́rùn mọ́lẹ̀ kó pa mí kílẹ̀ tó mọ́. Ṣówárẹ́lẹ̀ kejì ó nífẹ̀ẹ́ mi ò dẹ̀ lè bẹni tí ò nífẹ̀ẹ́ mi gbélé. Torí tó o bá nífẹ̀ẹ́ mi dọ́kọ̀dọ̀kan ni ò ní gbé obìnrin mi wá sí inú ilé tèmi àti ẹ̀ta jọ ń gbé, orí ibùsùn tèmi àti ẹ̀ta tí ń ṣe lọ́kọláya ò ní gbé obìnrin mi wà bẹ́ẹ̀ kó wá máa bá a ṣe ra níbẹ̀. Jẹ́ jọ̀ọ́ tó yọ Ọlọ́run, jọ̀ọ́ tó yọ Ọlọ́run, àṣìṣe ọkọ̀ gbọ́n. Ṣé gbogbo àròyé tó ń rò yẹn kò kájọ? Mo gbà pé kádàrá tèmi ni Ọlọ́run wá dojú tiẹ̀, ṣé bó ti rò mí pin ni? Ó ti rò mí pin ni, ó ti rò pé mi ò lè lóyún débi tí màá ti bímọ. Àmọ́ Ọlọ́run wá ju ẹ̀dá lọ, Ọlọ́run ju ẹ̀ lọ. Ọjọ́ mélòó ni mo fi lọ sí Àbújá tó ti fẹ́ yàwó mi? Ọlọ́run wá mú ẹ, mo ti lóyún. Má ṣe mi gbọ́ o, mi ò ní ìwọ kọ́ ló lọ́mọ o, ìwọ ló ní ọmọ inú mi. Tó bá tún àsìkò tí màá bímọ, máa pè ẹ́ kó wá ṣe ẹ̀tọ́ ẹ̀ gẹ́gẹ́ bí bàbá sọmọ tí n bá bímọ tán. Àmọ́ pé kí èmi mo súnmọ́ là kí n dárí wọnú ilé kí n bá ìwọ gbé gẹ́gẹ́ bí lọ́kọláya, Ọlọ́run ọba ò ní jẹ́. Jẹ́ ṣe sùúrù náà, try to understand me, àti sí ọkọ̀ gbọ́n bó ṣe òkú rí, mo ṣàmọ̀ pé mi ni mo ní ẹ́. Nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ yìí ní ìtẹ́ mọ̀ bó ti ṣe happen kò yé mi ìtẹ́ understand ẹ̀. Bóyá èṣù kọ́ ni bí àkọ́kọ́ ni I don't know. Jọ̀ọ́ torí Ọlọ́run, jọ̀ọ́ torí Ọlọ́run ṣàánú mi. Sórí mo wá bẹ́ẹ̀, mo fi Ọlọ́run bẹ́ẹ̀, mo fi ẹlẹ́dàá ẹ̀ bẹ́ẹ̀, pàápàá jùlọ mo fi ọmọ tó wà nínú ẹ̀ tó yẹ pé mi lò ní UN tí mo dẹ̀ mọ̀ pé ó wá jẹ́ ọmọ fún mi, mo fi ń bẹ́ẹ̀ jọ torí ẹ̀ mo fi ẹlẹ́dàá ẹ̀ bẹ́ẹ̀ jọ má lọ sẹ́ni wẹ̀. Tí wọ́n fi mí sílẹ̀ bíbá mi nìkan máa wà nínú ilé yìí, mi níwà òkè, ìrònú yẹn gan lè pa mí. Wo Ọlájúmọ̀, aṣọ ò bọ́mọ yẹ ẹ mọ̀, ọmọ yẹ ti rìn òwò ọjà. Ṣé orí bó ṣe ń wò mí, kò sí nǹkan náà tó lè fi bẹ̀ mí tí màá gbẹ́bẹ̀.
mo ti dáríjì ẹ o mi ò ní mi ò dáríjì ẹ torí tí mi ò bá dáríjì ẹ ni ìwọ náà mọ ibi tó máa wà báyìí mo dáríjì ẹ òun ni mi ò ṣe arrest ẹ mo dáríjì ẹ òun ló ṣe tí ì di èrò kirikiri ọlá nǹkan yẹn ọkàn mo dẹ̀ rò mọ́ ẹ lára ọlá pé ìwọ ni bàbá ọmọ tí mo gbé sínú yìí báwo ni mo ṣe fẹ́ sọ fún ọmọ mi pé èmi ni mo rán bàbá ẹ lọ sẹ́wọ̀n ọlá nǹkan yẹn ọkàn tó ń jẹ lọ́wọ́ mi nìyẹn mo wá fi Ọlọ́run wá bí tí o bá fẹ́ kí n yí èrò ọkàn mi padà sí ẹ fi mi sílẹ̀ kó jẹ́ kí n máa lọ ṣó ti gbọ́. má lọ́jọ́. Jùwọ́n fi mi sílẹ̀ fi ọ Jùwọ́n fi ẹrù nílẹ̀ o tí o bá fẹ́ kí tí o bá fẹ́ ní wàhálà fi ẹrù sílẹ̀. mo sún mọ́lá. Oh my God, ṣé mi ti ní problem báyìí? Ṣé mi ti ní problem báyìí? Ìyàwó mi máa ń lọ ilé. Sátidé mi ní sùn báyìí. Ṣáyé ò ní mọ nǹkan tí mo ṣe báyìí. Ju wọn kó má lè máa dúró. Máa dúró kọ́ọ̀sì wà láìsí ẹ lọ́rùn báyìí. Gbé máa fọ. Kúnlé. tí o bá jẹ́ kí n kọ́wọ́ abẹ́nu báyìí. And 40th anniversary. In particular, we would like to thank President Muhammad Buhari, DCFR, as being represented by the Executive Secretary, the University Commission, Professor Julius Okoji. The wife of the President, President Buhari, for personally commissioning a female portrait named after her and 40th anniversary. Aṣọ tí wọ́n máa wọ̀ jáde. Oh, yes, Daddy. She may look sexy. Ṣaṣọ lélẹ̀ tó wọ̀. Àlùbọ́sà gan tó ń wáyé ní òwò sórí bó ṣe rí. Ṣaṣọ lélẹ̀. O ò jẹ́ kó balẹ̀. O nìyẹn gbogbo nǹkan tó wọ̀ sísàlẹ̀ ló ń hàn yẹn. Nǹkan gbọ́dọ̀ jábọ́lẹ̀ kò ní kan bẹ́ẹ̀ mú. Níṣe ni àwọn yẹn máa wo ni wọ́n máa wo gbogbo ìsàlẹ̀. Kó tún wá mú kó tún dàbọ̀ yìí, ó tún fàya lẹ́yìn. Kí ló ṣẹlẹ̀ nígbà táṣọ kọ̀ tí ò tó ṣé dandan ni kó rán aṣọ ni? Wáyé tó ọ̀nà aṣọ tó tó kó fi rán nǹkan tó bá wọ̀. Ṣé ọmọ ti tèmi lélẹ̀? Imagine so àwọn political opponents ti tèmi wọ́n máa sọ pé ọmọ ẹ má dìbò fún wọn torí báyìí lọ́mọ ẹ ṣe rí wọ́n máa lo against mi wọ́n ó sọ gbogbo ara ẹ̀ di slate òkàn kọ̀ọ̀kan sí bó ṣe wọ̀n ẹ̀ kí ni ìtumọ̀ eléyìí. Dáàdi Ọlámi ẹ jọ nítorí Ọlọ́run ẹ má halẹ̀ mọ́mọ́ mi ẹ fi sílẹ̀ kò sí nǹkan tó bad nínú nǹkan tó wọ̀ yìí kí ló ṣaṣọ tó wọ̀ yìí náà ṣé bí òde tí ìgùn tó ni ó dìgbà tó bá ń wọlé ẹ fẹ́ sọmọdé lẹ́yà fún mi ẹ jọ̀ọ́ o. Honorable ṣé torí nǹkan tó wọ̀ ló yẹ kẹ́ máa sọ̀rọ̀ báyìí jẹ́ kó máa passive odor incommensurable lára ọmọ yìí náà ẹ wo bẹ́ẹ̀ bá tiẹ̀ bẹ́ẹ̀ campaign rárá ẹ ti wọlé bí bá pọ̀ mọ́ ilé lọ báyìí pé ọmọ mi rèé o wọ́n ti dìbò fún yín. ó ṣẹ̀yẹ̀ mí sìn mi ò mọ̀ pé àrùn yẹn àrùn kárí ayé ni mo ṣe bí ọmọ mi nìkan ló ń ṣe mi ò mọ̀ pé bó ṣe ń ṣe ọmọ mi òun ló ń ṣe ìyá ẹ̀ òun ló ń ṣe ìwọ náà àrùn kí gbogbo yín máa bọ́ra sílẹ̀ ń hò kẹlẹ́ ń wọṣọ in the name of fashion àbí má wọrí mo ti gbọ́ sórí àsìkò ń bọ̀ tó máa wó mi lójú báyìí tó ò ní rí ìwọ fọkànbalẹ̀ kọ́mọ bọ́ra àbí kó jáde bó ṣe wà it's fine it's okay ìwọ ni máa tọ́jú yẹn sórí tó o bá lè mú eléyìí tó wọ̀ kó o bọ̀ dànù kó o bọ́ra sí o kó o máa jáde lọ gèlètè bọ́ọ̀lù ń ṣe dá ẹ wá sáyé ó yọ máa lè ó sì wọ́ṣọ́. wọ́n ọlọ́dẹ máa bọ̀ aṣọ ìgbàlá ń dá fún gbà ọmọ mi. wọ́n jẹ́ ká máa lọ. Look sweet. Thank you. Let's go. Okay then. Have a nice day. Ìwọ. Ṣé ni wàá ti dáná báyìí?
báwo ni ọ̀rẹ́ mi. kí ló ṣe tí ìbànújẹ́ mi ti di ẹ̀rọ. kí ló sọ yẹn kí ló ṣe jẹ́ kí n bọ̀ ṣàlàyé fún ọmọ lábẹ́ tó ń bọ̀. báyìí tuntun rẹ̀ ní mr mẹ́rin bá a fa ṣàlàyé fún nígbà tó máa ṣe kíláàsì fún jẹ́ kó máa yẹ pé kún ní nǹkan tó wà lọ́wọ́ kí n dàgbà nǹkan ní nǹkan sọ fún mi ṣé ọgbà kan oníkan ọgbà kan bá sí close tó o lè jẹ́ kí n mọ̀ ọkàn tó kún fún ẹrù àti owó ọmọ tó pa kí ni lọ́jọ́ ìsọ̀rọ̀ ẹnu wọn náà sábà pé drug ló drug ara ẹni kì í ṣe pé mi ni mo pa náà owó náà mọ̀ náà. ẹni sùúrù ẹ mi ò mọ̀ tó ṣẹlẹ̀ wọ́n ló sọ fún mi pé kó báyìí ló ṣẹlẹ̀ mi ò mọ̀ mi ò tẹ̀sí mbẹ̀. báwo jẹ́ mọ̀ pàmò ọlọ́mọ wo lè gbowó fún mi pé kájọ kí rẹ̀ lọ́dà sí sọ́nù. bóyá ní pé mi ò ojú òwò oṣù mi ṣe wáyé sí mi ṣe wáyé fẹ́ dá owó padà. What are you saying? Báwo ló ń sọ̀rọ̀ bí àgbọ̀dà báyìí lọ? Báwo ló ń sọ̀rọ̀ bí ẹni tó yẹ òpè? Sọ fún mi náà, ìgbà tó ti ṣẹlẹ̀ tá ti bẹ́ẹ̀rì tá ti gbàgbé ó ti lọ. Kí ló ń jẹ́wọ́ fúnra mi? Tó jẹ́ pé ìyàwó mi gangan tó mọ̀ nípa tó ń bá sí ẹ̀tún sí lọ́wọ́ gan. Ó kọ́ fún mi. Kò jẹ́ kí àṣírí mi ò túbọ̀. Kẹ́mi gangan wà ló fẹ́ jẹ́wọ́. Mi láìkẹ́. Lágbèrè ìjọ stop it. Mi láìkẹ́ àti máa what? Owó ẹ̀ fún ẹ sí o ìlà ìlú fún ẹ o. owó tó ṣe ẹ ń gbọ́dọ̀ kọ́lá kó bọ́lẹ̀ gbọ́dọ̀ kó dá o padà.